Sherry brother to comment yìí ẹni fọwọ́ yín méjèèjì gbọmọ sí ẹni jọ ẹni tó ń wá lágbára Elédùmarè nǹkan tákéde Oòduà stand fún òjò báyìí lọ tó bá gbẹ̀sìn mùsùlùmí ẹ gbogbo curriculum activities ẹ kó má kọjá alukuran nítorí ẹ̀yin náà lè fi yé wa wípé alukuran yín ìwé tó complete ni so ìwé tó bá dẹ̀ complete mi ò rí any reason ẹ máa mú ọ̀rọ̀ tó wá sínú ẹ̀ Ṣàngó sínú alukuran yín ẹ ní láti include ẹ̀ mọ́ ẹ ní láti include nǹkan tó bá ẹ fi preach nǹkan tákéde advocate fún nìyẹn ṣe nǹkan tó mọ̀ tó rò pé ó yí ẹ ní má bá tẹlòmíì jẹ́ nítorí tó o bá ń wo fùrọ̀ ní fùrọ̀ ẹlòmíì máa wà lẹ́yìn ẹ tó ń wo fùrọ̀ ẹ nǹkan tákéde ń sọ nìyẹn brother tó pè mí lánàá tó jẹ́ mùsùlùmí mo jẹ́ kó mọ̀ wípé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yìí mi ò ní láti bá yín sọ̀rọ̀ torí ó ṣòwò wípé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe èèyàn kan lè wá pàjá lọ́bọ fún yín àwọn mùsùlùmí tó jẹ́ pé àwọn olóye kù fún ní akéde Oòduà ń bá pò ó so mùsùlùmí tó jẹ́ pé kò lọ tákù àwọn tó ń ṣe tiwọn àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe Ọbàtálá tí wọ́n rò pé kinní kan tó ń ṣe Christianity tó lọ tákù wọn ṣé irú wọn lèmi bá wí ni mi ò bá wọn wí náà bó ìwọ tó jẹ́ pé ò lè gbé program ẹ̀ kalẹ̀ láì má tákù ẹ̀sìn ẹlẹ́sìn òun lákéde Oòduà wà fún nítorí ara pé òmò kan tó ń ṣe òun ló fi ń bọ́ sínú ẹ̀sìn ẹlẹ́sìn tẹ́sìn ẹ bá yé ẹ yékéyéké ó ní máa interfere sínú ẹ̀sìn tó kàn ẹ́ nǹkan tákéde Oòduà wà fún nìyẹn àwọn tẹ́sìn bá yé òkè àlùkùránì ó ti tó fún mi àti ìdílé mi ó ní láti máa wo ibòmíì mọ́ definitely nǹkan tó gbà kó yé ẹ nìyẹn làkúndínkù lùkúndìm kólúkálukú ṣe ẹ má bú òòṣà wọn kí ọba máa bú èmi náà àlùkùránì náà ló sọ bẹ́ẹ̀ náà.